mo gbẹ́lẹ̀ mo fojú sàn ní ìpamọ́ babaláwo mo gbọ́ dẹ̀dẹ̀ mo fà níyẹn sàn yìí ní ìpamọ́ àwọn àgbà ẹ̀rí mi báyìí bí àwọn ọmọdé wọ̀nyí ọ̀jẹ̀ sí mi adámọ̀rún mi là lọ́jọ́ ọdún ọ̀la rẹ̀ tí wọ́n ní bàbá òní là bàbá ní iṣẹ́ bíi tòun ẹlẹ́sìn ọ̀yán òjò nígbẹ̀dú ọ̀run àtòrí kọlà bí àwọn náà kí ni bẹ̀ nígbó tí inú mọ̀ọ́rú ẹ bọ́ra ní àbẹ́yàn ibikíbi tá a bá wà mọ́ fẹ́ rí ọ ojúmọ́ mọ́ ìrí ọmọ pẹ́rẹ́gẹ́dẹ́ ọ̀yẹ̀là ọ̀pẹ̀lẹ̀ yọ́tá ọ̀dà kùdélẹ̀ pẹ́rẹ́gẹ́dẹ́ ọ̀yẹ̀là adámù pẹ́rẹ́gẹ́dẹ́ ètí ìtẹ̀yẹ̀ yọ ojúmọ́ mọ́ pẹ́rẹ́gẹ́dẹ́ ìwádà tani inú mọ̀ọ́rú mẹ́mi ọlọ́sùdé ìbọn náà wà. Amosu, drive! Àwọn ìyá méjèèjì bí ọmọ, àwọn méjèèjì wá sùn débi pé ìkan nínú wọn ó jarun pàlú ọmọ ẹ̀ títí tọmọ fi kú. Oyún ẹ̀ dà. Oyún mi. Ẹ wá ọmọ fún dídí ọdún mẹ́jọ, oyún wa dòṣù mẹ́jọ ọ̀ra. Ẹjọ́ ṣe kí èèyàn máa ṣàdédé pòórá. Ìwà hereditary ni. Àpẹẹrẹ ni. Ọ̀tọ̀ ni pé oyún bàjẹ́ lára èèyàn. Oyún odidi oṣù mẹ́jọ. Ó pòórá mọ́ mi lára. Ó sọ fún mi pé kí n má fi emotion sí. Joshua mọ̀ ń pa ẹ̀ ní. Oyún pòórá ká wá lọ report ní station. Omi ara ni ọlọ́pàá fẹ́ mú ni àbí oyún ẹ̀jẹ̀. Amosu, sọ̀rí ní. Èmi kò pé bóyá bíi tẹ́ ẹran ló lọ ni. Ẹ́ndì lógún ti rà. Èmi olóṣùdé adábìrì sọkùnrin gbẹgbẹlẹ kó orí omi ìtàkùn tí ń fọ́ ní lágbèlè ẹ̀mejì àìtètè ìfẹ́ náà ní òjò afẹ́nátẹ́ ẹlẹ́nu ń gbẹ́nu ń sá lọ káì kì í sèmi. Ẹni wo ni mo fẹ́ lọ fi sọ fún pásítọ̀ ń pé kó wá bá mi sùn padà. Owó ní Ifá ní orí bẹ́ẹ̀ ni Ifá ló ní kó wá sí kan sí. Mo padà gbọ́ búburú lẹ́nu abọ́ rẹ̀. Bébí olóyún sẹ́yìn wọ́n á rọbí wọ́n dẹ̀ ń gbé ẹ lọ bíbá tó bá jẹ́ kó nọ́mà. Tó bá fi di ọjọ́ tí ó yẹ kó bímọ tá a bá tí ìrọ̀lọ́ ìyanjú tọ́mọ sì ń bẹ ńkọ́rọ̀ ayé yóò lọ rí bọ́mọ ńkọ́rọ̀ o. Àìjókèdè kò wú ní lẹ́kẹ̀ẹ́ inú mi lè bọ̀. Letter to my ex-husband. Oh, bossing. No, just tell me it's a prank. So mo adúrú emotions tí mo feel at the same time pẹ̀lú prank tó pull lánàá yẹn. I really cannot wait to have you as my wife. You don't play hard games with women because we can do and undo. Tabalára Tàwùdá, talára ọjà òṣùwọ̀n, ṣèbára lé ẹni ní kò. Nígbà náà wá ń kọ́. Ṣé èmi lẹni àkọ́kọ́ tóbìnrin ó kọ́kọ́ sílẹ̀? Kí ni nǹkan tó fẹ́ gbà ń bẹ̀? Adé ń kọ́rùn parẹ́, abẹ́rẹ́ ìtàṣẹ́ tó jàjà kọ́ lẹ́tà lẹ̀ tó lè sọ wọ́n pé òun ò ṣe mọ́, ó dé disappear.
Joe. Mo sọ fún ẹ. Wọ́n kọ́ wá máa serious pẹ̀lú life bó ṣe ní life mi. Serious pẹ̀lú life ju gbogbo. Ẹ̀wẹ̀ ni tó ń preach. Ibi tẹ́mi ti bá ẹ lánàá tó ń ṣe ìfẹ́kùfẹ́ inú ẹ̀ ṣe wọ́n jẹ́ máa bọ́ ọmọkùnrin bẹ́ẹ̀ kó lákòjọ. Bọ̀bọ̀ ara nǹkan tá wáyé wá ṣe nìyẹn jàre, ìwọ kọ́ ló máa sọ yẹn fún wọn. Mi ò fẹ́ mọ̀ nǹkan tó ní kí n má ní ọmọ yìí lálẹ́. Gbogbo kan ló fi máa ń bá ètò ṣe jẹ́ Hi, pretty. I am Banjo. Sorry, do you mind I share the table with you? If you wouldn't mind. Oh, you are too kind. Okay. So what is a beautiful woman doing outside the state? It is actually so late. Oh, I guess I'm trespassing already. No, it's alright. Right. Yeah. Actually, you're so beautiful. Yeah, thank you very much. You should. Right. Do you mind I get your contact? I know it's meant to be the last, but I prefer it at first so I don't get to forget. So, I'm waiting. All right. Thank you. It's all right. All right. Totally right. Okay. Totally look where. Totally look where. Okay, go. I thought you came here with your friend, so. That one. He will sort himself. Alright. Yeah. Why don't you be a gentleman and pull me a glass? Absolutely. That's a huge honor. Yeah. Yes. Yes. You need yes. to calm down. Yeah, I'm calm. Sorry, I'm shivering. And that's because I'm with your princess. It was an amazing meal we had. Banjo ní nǹkan tí mo fẹ́ sọ fún ẹ. Yeah. Alright, Mungo. I like you.
I mean, mo nífẹ̀ẹ́ gan-an. You know, I see Dotun as just a friend. But with you, I see you as my person. You rock my world. You complete me. I think I want to spend the rest of my life with you. I love you so much. Like, I'm obsessed. I'm crazy about you. Wait a minute. Show mommy Sherry. So you think I'm also feeling the same way? Stop. Okay. You just asked me out. Just say yes. Am I supposed to say yes? I thought I said yes long before now. Okay. I honestly want to spend the rest of my life with you too. I love you so much too. I love you. Hey, come here. You're my peace of mind. Thank you. Thank you for making this so easy. I'm shy. Come here. Oh, yeah. Thank you. I love you so much too. I love you. Can't believe I just did this. Can you just stop it? Oh, ní believe mo pé Tolu lòun fẹ́ fẹ́ mi. Tolu èwo? Tolu kan náà. She chose me. Anyways, I'm happy for you guys. Ìwọ ìgbìntẹnumọ́gi oògùn ni ẹ. Ìgbà tí mo ti ń rí gbogbo kùrùkẹ́rẹ́ mọ̀ pé ibi tẹ máa hand díẹ̀ sí délé. But I'm happy for you guys, ṣá. Tí mi ò bá ti sọ ilé ìfún rí. Okay. Irú ọ̀rẹ́ bíi tiẹ̀ ṣọ̀wọ́n. Ọ̀rẹ́ bí ọmọ ìyá èèyàn ni ẹ. No. I'm really impressed. Ní pé inú ẹ dùn sí decision yẹn. To say that I'm amazed about your decision, as in your happiness on this decision, is an understatement. O ṣe gan kú gbogbo gbà mí. Oh, funny gan ṣá. Just gbàgbé tó wà wájú ẹ. I'm your friend now. So tí mi bá lè ṣe yẹn fún ẹ, káwa ni màá ṣe fún. I got you, bro. Sure, tí wọn bá ti rí ọmọ tó like, kọ ránṣẹ́ sí mi máa bẹ́ẹ̀ kọ́ ni sí. No, Sean downgrade yẹn. Wo mi dáadáa na. Gra ló ní bọ̀bọ̀. Bọ̀bọ̀ Dọ̀tun ló wà wájú ẹ. Maybe by height o. You don't forget say na my way. Nǹkan tí mò ń kọ́lẹ̀ fún ẹ tó ń tẹ̀lé. Ẹ máa ṣọmọ fíìmù. Sọ mí, Ọlọ́run ti bless ìwọ ní sọ̀rọ̀ ń bẹ̀. Ọ̀gbẹ́ni ṣe o, ọ̀gbẹ́ni wa èmi fẹ́ jẹun. Tolu, what's up? I'm good. How are you? Kí ló ń ṣẹlẹ̀? Oh, wow. Long, Jerry. But Banjo wá sílé o. Oh, okay. Mi bá dẹ̀ pé o mo rò pé mo máa bá ń lé ni o. Even tó bá pè gan, nọ́mbà ẹ̀ ò lè lọ cause bí a tó fi máa kúrò nílé fóònù ẹ̀ ti kú. Oh shit. But to be honest, bí Banjo ṣe sílé gan, èmi ló pay fún jù. I'm sorry. Mi ò gbọ́ nǹkan tẹ́ sọ dáadáa. I know you heard me. Ní bí Banjo ṣe sílé èmi ló pay fún. No, mo gbọ́ yín ní first time yẹn, but I mean, I was just confused. What do you mean by? See, ọmọ kan. Ṣé flashback to alẹ́ ọjọ́ tí. Flashback. Àríra yẹn. Yeah. Èmi ni wọ́n kọ́ rí ẹ̀. Tó ṣe ń bọ̀ lọ́kàn wa ni mo sọ fún Banjo pé ọmọ tó fine tó ṣe ń bọ̀. But before kí n tiẹ̀ tó sọ̀rọ̀ tán Banjo ti outsmart ni sáré dìde. Wow. Ti wá bó ṣe máa ń ṣe nìyẹn. Wow. He's always a very good person. Wow. So at least èmi ni mò ń try láti compliment ọmọ bí mo ṣe rí ẹ lọ́nkàn mo sọ pé this is my spec. Ó dẹ̀ mọ̀ pé it's not like bí mo ní girlfriend. But kí ni Banjo máa ṣe ó dẹ̀ dìde. Yeah, I'm sorry. I'm sorry to cut you, but I mean, you're not my spec. Like, don't get me wrong, you are cute and stuff, but I like short men. And bí mo dẹ̀ ṣe ń wò yín, mi ò rò pé ẹ ti ready láti take ayé yín seriously. In terms that, you know,
in terms of getting married, settling down, being in a serious relationship, you look to me like a playboy. Yes. To be honest, you don't have to judge me from afar. Yeah. Me okay, show my career now. So definitely, if I'm going into any relationship by now, my lead sync to serious now. Right. So my judge me from afar. Shuri Banjo Tunwe. Banjo is a very bad person. Yes, that's why I'm saying that you are not my spec. It's fine, leave him. I mean, I could take care of that. I think I should, take my leave. See Banjo, but today I would come back. Ẹ má súnmọ́ mi, ẹ sún padà, sir. Don't touch me. You don't have to be like this. I'm sorry. I'm still your friend, Tolu Dotun. We are cool. I'm sorry. Please don't. Please, ejo, ma, sún sẹ́yìn padà. Ejo, sún sẹ́yìn padà. Thank you very much. See Banjo bá ti wà nílé, I would come back. Thank you very much for banking with us. To love and to let die. Ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ àwẹ̀ ní ìbákú. Sister mi, ẹ jọ̀ọ́, kí ni mo fẹ́ ṣe? Mi ò fẹ́ ṣẹ̀sìn. Kí ni mo lè ṣe tí àṣírí mi fi lè bò? Ìtorí ẹ̀ ni mo ṣe wá. Inú mi, àyà mi já. Mi ò wá okay. Ẹ̀sìn bíi ti báwo? Nǹkan tó bá ṣẹlẹ̀ ni kó sọ fún mi. Sister mi, ẹ rántí bọ̀bọ̀ ọkọ àfẹ́sọ́nà mi tí mo ní mo pàdé yẹn. Òun ni ó fi yé mi pé òun ò lè fẹ́ single mother. Ẹ dẹ̀ mọ̀ mí, èmi ni mo bí Àdúrà. So bí àṣírí mi ò ṣe ní ṣe tú pé èmi gangan ni mo bí Àdúrà. Bó ṣe máa dàbẹ́ ni pé mi ò tí bímọ rí láyé mi. Ó ní mo ṣe wá sọ́dọ̀ ẹ jọ̀ọ́ ẹ gbà mí, mo ti sá di yín, ẹ jọ̀ọ́ ẹ gbà mí. Ẹ jọ̀ọ́, ẹ má jẹ́ kójú tì mí, ẹ má jẹ́ kí n ṣẹ̀sín. Ṣé nǹkan tó fẹ́ sọ náà nìyẹn? Bẹ́ẹ̀ni. Tó wá kó mi láyà sókè. Ìyẹn ò kì í ṣe problem now. Àdúrà, ọmọ mi làdúrà. Fẹ́kọ̀ tẹ́lẹ̀ Àdúrà ò dẹ̀ mọ̀ pé èmi kọ́ nìyẹn. Ẹ ṣé. Nísìnyí ni ọkàn mi ṣe balẹ̀. Nǹkan tẹ́ bá fẹ́ fi ọ́fà mi sí ni màá gba atomi àti anything. Màá jẹ́sí. Ẹ̀wọ̀n ẹ̀dùn wá jẹ́sí. Nígbà tí mo ti fẹ́ solve problem ẹ̀. Òun ní problem jàre. Ṣé torí ẹ̀ ló fi wá ń disturb rẹ̀? Láti ìyàwó ẹ kú palẹ̀ mọ́. Kò rí bẹ́ẹ̀. Ẹ mọ̀ pé àwọn tá a ṣe máa rí ìsìn, ó máa rí bákan, mo ní láti fi ara mọ́ ọkọ mi díẹ̀ kí n bá ṣeré. Ẹ má worry, mo máa wá kí yín. All right, ma. Hey, baby. I'm good. Mo ti ready, mo ti ń lọ bí ṣe ń tì. See, mi ò ní lè dúró jẹun. I have something important to attend to in the office. Ademi, ẹni bí ọkọ mi. Banjo tèmi nìkan. Ìwọ ni ìfọkànbalẹ̀ mi. Yeah, I told you. See, this place doesn't feel like home without you. I can't hear you. Thank you for loving me. Thank you. You're welcome, baby. Let me run along. Maybe I'll just pack it for lunchbox for you. I'll send this to your office. Yes, anything for my man. What have done? Nothing. I love you. I love you too, my man. You look good in black, though. Thank you. Mwah! That's my squeeze. Afọ Banjo. Kí ló ń ṣẹlẹ̀? Ẹ ò tiẹ̀ mọ̀ kan.
mo ní kí n sọ fún ẹ pé o mọ̀ today na Friday now, so lè ti arrange àwọn ọmọ méjì kan sílẹ̀ fún ẹ. Èmi máa mú kan, ìwọ náà máa mú kan. Bọ̀bọ̀ stop ẹ, wetin dey work you? No be this same way tá a ti jọ ń ṣe tẹ́lẹ̀ náà ni, which one kan be o wà lọ́fíìsì o ráyè. To be honest, I like our money now. Stop where. Mo mọ̀ pé o wà ń bíṣẹ́. If not now, ṣebí wà dẹ̀ wà bí báyìí tó bá ti kó ń bíṣẹ́. Tolú. Ṣé ìwọ ló fẹ́ lọ sọ fún Tolú ni? Àbí èmi ni màá pe Tolú tí màá lọ máa sọ fún. What's wrong with you? Ìgbà wo ló tiẹ̀ mọ̀ Tolú ìgan tó gbé sórí gan? What's your problem? Bọ̀bọ̀ àwọn ọmọ yìí ò lè waste o, mo ti tẹ́wọ́ o, mo ti tẹ́wọ́ o, àwọn ọmọ yìí ò gbọ́dọ̀ waste, so abeg. Wọ́n máa wọ̀, ó yá ṣáà tó bá ti kó òun bíṣẹ́, you know worry now. So what's up? Fine. You're not looking bad. At least your friend is fine now. She knows, Shebi, you know you're fine now. She's fine. No. She lè rí ọ̀rẹ́ mi tí mo lọ pè lẹ́ẹ̀kan. And I like you when you're dying. I'm sure it's good. You know when I was telling you on phone, when you call me, just call me with one of your friends, the sharp, so no pay will disappoint me. Femi no dey call for the kind of friend I brought. Have I not been taking care of you? Sure. Are you trying to sell me your wife? Selike, how does this look like trading? Mo kàn sọ̀rọ̀ cut ni, just cut now. You know what? This, my friend, is actually a very nice person. So, once you meet him, trust me, I like you. Tó bá like ẹ gbowó lọ́wọ́ mi. Babe, chill. Wọ́n lè kó sọ fún. Now, ó ṣàn rí nǹkan tèmi ń ṣe fún ọ. Àbí? So, for the fact that you can see it ní ara tiẹ̀, definitely wàá mọ̀ pé ọ̀rẹ́ mi ò lè disappoint ẹ. So, màá dẹ̀ fẹ́ kó ṣe dáadáa. So the whole thing now, trust me, he's actually a very cute person. I like it. It's not about cute, it's about... He's an intentional man. Kí ló ń sọ yìí? It's about... Ṣé ìwọ ló fẹ́ sọ, ìwọ ló fẹ́ sọ bí yàn ṣe máa. You're talking about money, right? That's why I said he's an intentional man, to be honest. Tó bá mọ̀, wọ́n sọ pé owó tó pawó. So if I've not been taking care of your friend, Shomari Biden, she fine. Baby bá mi yí for now. Oh really? Ṣé o ti sáré ìjòwú ni àbí báyìí? Ó jẹ́ calm down. See, you're not the one to tell him how he's going to treat you. Calm down. Jẹ́ kó ṣe nǹkan tó bá ní ṣe. Then you ìwọ ló máa choose bóyá o fẹ́ dúró àbí wàá sá lọ. Complete man. Mi ò lẹ́jọ́ bá yín rò. See, this person we are talking about is my friend, and I trust him. You want to go wash his share. It's just like when people be share for anything. Do you get? Though he doesn't do stuff like this, but now, see, that doesn't mean you're telling her too much. No, too much details. Oh my God, guy and finish now. See, calm down. You are right. You are here. Are you supposed to say what you just said now? No, I'm just telling you. You're not. Don't tell this person how to treat you. Let him do what he can do. Then you want to. Every man, let me tell you now. And he's doing fine. Trust me. You guys see. But Nisuru, if I disappoint me, check again. Check paying for them. Okuko yé mi. Àmọ́ gbogbo ilé tó ń ṣe yìí, nǹkan ló máa solve problem. The only advice tí mo lè fún ni pé ẹ lọ rí doctor yín. Wọ́n á lè mọ bí tí fault wà. Wọ́n á mọ àwọn medications tó máa prescribe fún yín. All right, just calm down. Ṣó ti gbọ́? Mr. Banjo, we received your result.
and mi lè parọ́ fún yín ibi tí àfọkànsí ibẹ̀ kọ́ ló bá jáde. Doctor, you are speaking in parables. Shelley, like you are understanding it. Famous language. Okay. Ọkọ yín ní low sperm count. It is extremely low. Mo mi pé 25 out of 100. Doctor, ṣé nǹkan tẹ́ ń try àti sọ nísìnyí pé ọkọ mi ò ní agbára láti bímọ? Ó lè má dọ̀wọ́. Àmọ́ hope ṣe wà. Tí wọ́n bá ń gba ìtọ́jú tó péye, tẹ́yìn náà dẹ̀ ń follow medication yín very well. Kò sí nǹkan tá a lè rí, ìyanu lè ṣẹlẹ̀. Pẹ̀lú àdúrà àti ìgbìyànjú kọ̀ọ̀kan, àwa náà dẹ̀ lè bá yín ṣe ìgbìyànjú. So hope ṣe wà. Ẹ má worry. We're going to fight this fight together. I'm not going to leave you because of this. I have faith in God. I believe in God. And I believe the story will change. Alright? Please stop crying. I don't like to see you crying. Please. So ẹ má worry, I'm gonna schedule ọjọ́ tí ẹ máa bẹ̀rẹ̀ àwọn process. Can you be as fast as possible? Definitely. Ẹ kàn make sure pé wọ́n take our medication àtẹ̀yìn náà. So ẹ má worry, Mr. Banjo. So. Báwo ni? Mo kàn fẹ́ sáré dé spa ni. Okay. Mom, is that Auntie Tolu? Yes, she's the one. I want to talk to her. Ó fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀. Ẹ kí n gbé fún un. Hello. Mom, she have hung up again. Oh, probably maybe she's busy. She did not like talking to me because she hates me. Why would you talk like that? Why would she hate you? She might be busy, don't worry. When we get home, we'll call her later, okay? Okay, Mom. That's my girl. Are you fine? Yes. Ṣé bí mo ṣe máa dákẹ́ lórí ọ̀rọ̀ ọmọ yìí rèé? Àbí ìgbà wo ni mo fẹ́ ṣe léyìí dá? Ṣé mi ò dẹ̀ ní padà ṣe nǹkan tí mo fẹ́ ṣe báyìí? Torí à ń pọ̀rọ̀ yìí lówe, ó máa ń láró nù. Tolú. Tolú. Hello, sis. Hello? Mo ti wà ní end of this road tẹ́sán yẹn. Oh, okay. Ṣé ẹ ti rí ilé pink tí mo fi júwe fún yín yẹn? Okay, ilé pink tó wà lọ́nkàn mi. Alright, mo ti rí. Okay, ẹ yà ní ìyànà tó wà lẹ́gbẹ̀ẹ́. Ẹ máa bọ̀ wá síwájú, ẹ rí mi lọ́ọ̀kan.
Ó yà mí lẹ́nu ìgbà tí mo rí text message yẹn because kò save number. Ìgbà tí mo tún fi number yẹn sórí phone mi mo realize pé ẹ̀yin ni. But then aunty, kí ló dé tẹ́yin náà fi irú nǹkan báyìí pamọ́ fún mi? Ẹ̀bẹ̀ kan tí mo máa bẹ̀ yín náà ni pé kẹ́ má bínú sí wa. Àti pé nǹkan tó bá ti pè láṣìírí, àṣírí ló yẹ kó jẹ́. Kò dẹ̀ ní dáa kí má lè bo àbúrò mi láṣìírí. Àti pé díẹ̀ ní ti Ìdòwú nínú ìbejì. Ọ̀rọ̀ lọ́kọláya kò ṣe dá sí. Àbọ̀mọ́ náà rí. Bẹ́ẹ̀ni. Ẹ má bínú. No, now. Kò yẹ kó fall in love pẹ̀lú boy. Oh my God, my gender me. Oh, come today, baby. Come and see this. What are you doing here? Step back. Banjo, torí Ọlọ́run, mo nífẹ̀ẹ́. I love you so much. I don't want to lose you. Joe, mi fẹ́ kí ọmọ Èkó separate me àti ẹ. Please, baby, I love you so much. Kí ló dé tí ṣe fi pamọ́ fún mi? Pẹ̀lú gbogbo nǹkan tí dókítà sọ nípa mi kó ṣe mí. I'm sorry, kò rí bẹ́ẹ̀. You said that you wanted your foundation to be pure. You said so, and I am pure. But she is in my past. She remains in my past. I don't want her to be this because of our separation. Baby, please, I love you so much. I don't want to lose you, please. Baby, please, I'm sorry. I don't want to lose you, baby. I hate when you cry. Please, don't make me cry anymore. I'm sorry, baby. Please, I'm going insane. I don't know what to do. How am I supposed to live without you? I'm sorry, baby. Please, I'm so sorry, baby. Please, what do you want me to do? Please, just stop crying, baby. Please, I'm sorry. I would not do it. You will not see her again. If you don't ever want to see her, I promise you that you're not going to see her, baby. I'm sorry, please say something, baby. Please say something. Please say something, baby. Please. I'm sorry, baby. Please don't cry. Sorry, please don't cry, please. I'm sorry. Yes, sir. I'm not crying. I'm just so sorry. I don't. I'm sorry, baby. I'm so sorry. I promise you. Ìfẹ́ kì í bínú, ìfẹ́ kì í jà, ìfẹ́ ń gba gbogbo nǹkan mọ́ra. Love is temperance and endurance, yo. Sister mi, kí ló dé tí ẹ jẹ oyè abatí ẹni jẹ́? Kí ló ṣẹlẹ̀? Kí ni mo ṣe fún yín? Tolú, nǹkan tó bá ṣẹlẹ̀ gangan ni kò sọ. Kí ló ṣẹlẹ̀? Ẹ̀yin lẹ ń pretend bẹ́ẹ̀ ni pé kò sí nǹkan kan, bẹ́ẹ̀ ni pé mọ nǹkan tó ṣẹlẹ̀ àbí? Sister mi, tí wọ́n bá sọ fún mi pé omi ló máa ṣe ẹja jiná, mo máa máa jiyàn. So ẹ lè gba ẹ̀yìn gba ẹbọ jẹ́ fún mi. Tolú, stop speaking in parables. Nǹkan tó bá ṣẹlẹ̀ gangan ni kò sọ fún mi, kó yé pariwo mọ́ mi lórí. Ó dáa, why tẹ́ fi sọ fún ọkọ mi pé mo ti bímọ rí? Kí ló dé? Ṣé yẹn ni? Mo feel pé ó ní láti mọ̀ torí pé he's an understanding man and the earlier the better for him to know. Sister mi, ìkàmà níyìn o, ọ̀dájú dẹ̀ nìyí. Okay, bẹ́ẹ̀ ṣe sọ fún yẹn. Tí mo bá lose omi ńkọ́, torí ẹ̀ ń pè ní understanding man nísìn. Tí mo bá lose ọkọ mi ńkọ́. Tolú, ṣé abiyamọ nìwọ ìyá bí agbéagbá? Torí pé òun treat ọmọ bíbí inú ẹ̀ bí pé kò já mọ́ nǹkan kan bí pé onídọ̀tí ọmọ ni. Ó kórìíra ọmọ yẹn débi pé tó bá fẹ́ wá súnmọ́ ẹ báyìí ó máa ń lé dànù ni. Torí ẹ̀ mo fi wòye pé it's high time for me
to sit your husband down and tell him the whole thing. Kí ló kàn yín? Ṣọmọ yín ni ṣẹ́yìn lẹ́bí. Ó ẹ̀yin lọ́rọ̀ wà mí. Ẹ fẹ́ lé mi ní ìdí ẹrù mi. Ẹ fẹ́ lé mi ní ilé ọkọ mi. Kò sí wàhálà. Mo fẹ́ kẹ́ mọ̀ ní pé tí ọkọ mi bá ti lè lé mi kúrò nílé. Ẹ wo, àwa tá máa kú, a máa pọ̀ gan ni. Ó dàbọ̀. Gbẹ́nu sọ̀hún. Ẹni tó máa lé náà nìyẹn. Onírànù. À ń gbọ́rọ̀ ọmọ adìyẹ lọ́wọ́ kú. Ó ní òun ò lọ sákìtọ̀ lọ jẹ. Idiots. Bless this food, O Lord, for Amen. Christ's sake. Amen. Provide for those who don't have. Amen. Enrich our pockets to have more. Amen. We pray that this will not be our last meal on earth. Amen. For in Jesus' name we pray. Amen. It's a good, baby. You see, your mom is the best cook in the world. Yummy. My baby. Take meat. It's quite big for your mouth, though. Where's my own? Your big baby's here. Oh, really? Only around to now. Oh, wow. Yeah, okay. Can you see your father? Let me give you some. Better. Yeah, also my baby. Yeah, Lanre. Your first Incoming. baby. Incoming. Ha. Okay, now this is for you. You see your mother. Love is temperance and endurance. Ṣó mú yán ọmọ ọ̀dọ̀ tá ti gbà nínú ilé ìṣà tó jẹ́ pé wọ́n ń lọ ni. Ilé náà máa tún ti lọ. Iṣẹ́ tí mo bá yín rí 200,000 ní lóṣù. Ẹ ṣàánú wa o. So sorry sir. Ilé nílé yín. Tẹ́ bá ní the spec bí máa hard. Mo máa fẹ́ dìde. That's how a good mother should behave. Ó yá wèrè gan ṣá. Iṣẹ́ ilé tí wàá ń dùn mọ́ mi o. Lò wọ́n mọ́lẹ́bí o. So kí ẹ má sọnù pé kí iṣẹ́ ọmọlẹ́bí ọmọ ni. My dear, come. Ẹgbọ́n mi ti bá padà wá báyìí. Màá pa yín. O ń cover fún ìyàwó àbí. Ẹ ṣàmà bínú sir. No matter the condition, no matter the situation, we should love her because tiwa leleyi. Láti èní ìlọ bí mo ṣe ń bẹ sọ̀rọ̀ yìí tó bá lò ju pampers mẹ́ta lọ́nu lé ikú pa yẹn. Ẹjọ́ ìjì lọ mò ń bọ̀ tó fẹ́ pa mí nẹ. Kí ló dé? Kí ló dé? Irọ́ ló pa. A kì í máa ń rọ ọmọ rà lọ́jà o. Dádì mi ẹ tọ́jú mi. Mo gbọ́dọ̀ ṣáájú ọkọ rẹ̀. Bọ́ ṣáájú family wa àbúrò mi. That's my mogun. Nǹkan tí mo expect ni pé bọ́mọ ìṣe rí bá ṣe máa tọ́jú ẹ̀ ní nǹkan tí ká máa rò. A máa flush ẹ̀. Impossible. Lọ́jọ́ ọ̀la rẹ̀ tọ́jú ọmọ rẹ̀. Ọlọ́run ṣe wá lólówó fẹ́ kí n máa live bitanica kò possible. Oya ma. Kí ló ṣẹlẹ̀? Ọ̀gbọ́n ti kú. No, èmi fẹ́ kó yẹ pé ètò bá máa kà wọ́n ó lè tá máa fi rí ọmọ tó kú yẹn bọlẹ̀ ó ti yẹn bọ nípa ọ̀rọ̀ ológun dé yìí ó yẹ kémi àti yín jọ sọ ó ti yẹn báwo la ṣe máa ṣogún ẹ̀. Èmi kọ̀ọ̀kan gba owó tó máa change ayé ẹ̀. Ètò wọn fi bá mi jà lógún owó ọkọ mi. Ọ̀rọ̀ ṣúrò ló ń sọ. Òun náà nítorí pé òun fẹ́ bímọ. Ó wà ní ọkọ, òun sọ pé òun ti fẹ́ lóyún sí. Jọ́kí ni mo fẹ́ fún. Aláì mo fọlọ́ búra tí màmí bá wà láyé kó lè dùn wọ́n tó bá ṣe wèrè ká tó wá ní irú ẹ̀. Olùyẹ. Mo fọlọ́ búra máa lu irú yín pọ̀ tí mo lu ìgbò. Ṣé mo fẹ́ fún ọmọdé tẹ̀lé ni? Wọ́n á fẹ́ kó bá rẹ̀ èlé fún ọ ní nǹkan kan nínú ogún àbúrò mi. Ó ti ṣẹlẹ̀. Àwa náà wá gbọ́dọ̀ sáré heart fast ni. Ṣé o mọ̀ yí pé àwọn ẹ̀gbọ́n wa méjèèjì yẹn lórí burúkú ni wọ́n ni? Jọ́tẹ́ yìí bá pọ̀ lè yáwó kan lè tiwa náà. Mo ní ìjọ mọ́. Ṣé gbọ́dọ̀ ka yín lójú ìwà àjọkẹ́ mi? Kí ni ní tábùrù yín kú? Ìjọ tó máa bá yín nínú bíbá yìí, ẹjọ́ kí ni fẹ́ káwọn èèyàn máa sọ ń pa yín? Ṣé kí ni ìwà àkútẹ̀ ọkàn mi ò wá kẹ́yìn?
àti kẹ́ ẹ má jà á jà mọ́. Kò sí bàtà àníjà. Ṣé o kúkọ́ ń lọ́rọ̀ ọdún yìí? Ṣé o ti ẹ̀yẹ kó jáde lẹ́nu ẹ pé òkè o fẹ́ gba ogún ọ̀pọ̀ ẹ̀? Hello, sir. Sir? Really, sir? Senior Leadership Conference, sir. The seminar. Yes, sir. I'm promising I will be available, sir. No, there any disappointing. Thank you for this recommendation, sir. All right, sir. Whew. This is great news. I'm really gingered. Food will be ready in a few minutes, so my shit on. Babe. Money, good news for you. Oh yeah, what's this? Money meeting in Abuja Lola. Yeah. Won't select me for the senior leadership, seminar. So I'll have to go. Shori Konshin Kirara is something that everybody actually look forward to attaining, like it's a very big position for me. So Nati Mafia me. Yeah, mi ò dákẹ́ àdúrà, you know that, but Abuja, baby, Abuja is far. I'm going to miss you. Shabere. Kilo Abuja. See, I'm only gone for 3 days. In no time, I'll be back. Shoti, yeah. Motor issue a lot of mechanic, abi? Okay, it might find way me the airport. So you can use my car to drop Adura in new boarding school. The mag bag will have to suffer mama while every weekend. Call it Daujua Modada. Yeah. Boo, don't worry. Dad will be back home soon. 3 days is a lot. Did you? Uyala. Look at me before you. Are you kidding me? I'm going to cry. Huh? You running. Told me Bali Jabolo Joy, my friend 1 million. For real? Yeah, for real. Okay, I'm coming. Are you sure you want to cry? What do you want to do? I'm coming. I'm crying. I'm looking. 1 million. You're not crying. 1 million. Babe, má bínú jàre. Banjo wà nílé. Bá ṣe ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn. Ó dẹ̀ mọ̀ pé mi ò ní girlfriend. So tó bá ń gbọ́ pé mo bá yàn sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn sì máa ti máa rò pé kí ló ń ṣẹlẹ̀. And also mo lè fà wà comfortable pẹ̀lú ẹ̀ tá bá ṣe ń sọ̀rọ̀. Torí ẹ̀ ló jẹ́ kí n jáde síta. I know you understand. So what's up now? How are you doing? Kí ló ń ṣẹlẹ̀? Babe, to be honest, I'm just going to be honest with you. Surely, láti ọjọ́ tó ti sọ fún mi pé mo jẹ́ ẹ níhò, o lè mọ bínú mi ṣe ń dùn tó. As in, mo fẹ́ kó ó dàbí pé nǹkan téèyàn ti ń wá for a very long time. Tó wá tóyàn lọ́wọ́. Babe, jẹ́ kí n kàrà mọ́ ẹ. I wish you know how much I cherish you. Sí, ìwọ ló ń sọ báyìí. Mo pé ọjọ́ tá máa rí ẹ yẹn, ọjọ́ yẹn gbogbo time yẹn mo ti give up fún love already pé I'm not even going to give anybody try in life more anymore. But seeing you is just like me seeing another life. Tẹ̀tún wá bọ́ sí time tó tún wá tó gbà fún mi tọ́rọ̀ èmi àti ẹwà jọ ń wọnú ara. I know now. I know I'm your spec now. Kí ló fẹ́ fi Banjo ṣe? Banjo tó kúrú yẹn. Ṣé torí irùngbọ̀n ẹ̀? It's just that I'm not just a fan of irùngbọ̀n. If not, tó bá yẹ pé nǹkan tó like ni màá ṣe fún ẹ now. Banjo see, àmọ́ ní ti ọ̀rọ̀ Banjo yẹn. Jẹ́ ká fi Banjo sílẹ̀. Má jẹ́ kọ́rọ̀ Banjo, má yẹ kó ruin ọ̀rọ̀ èmi àti ẹ. Seriously, baby, I love you. And
I'll make sure pé a ríra very soon. Very, very soon. I can't wait to see you too. I know you can't wait. Okay, how about weekend? Yeah, so weekend is fine. Hey babe, mani láti padà sínú ilé kí bí n bá ń jẹ́ tó máa fúnra. Ṣé you get? I love you and take care of yourself. See you. Love you. Ọmọ. Ṣé ìṣepọ̀ tí ló ń pa mí tí mo lọ ń rò pẹ̀lú nǹkan tí mo ń rò yìí? Níbi ọtí náà, mo bá ń jọ na very bad person. Tí mo bí mo ṣe love ọmọ yìí. Màá wish kó rọ́kàn mi fún ọmọ ṣe nífẹ̀ẹ́ ọmọ yìí tó. Bọ̀wọ́. Orí eléyìí ní Bánjọ́ ti máa mọ̀ ibi tí mo ti wá. Ó máa mọ̀ pé when it comes to ọ̀rọ̀ ológun ilé àbí cheating, kí n fi ṣeré. Nǹkan tó bá gbà la máa fún ọ. Àkàfẹ́ kí n má jẹ ṣiṣẹ́ rẹ̀. Ọmọ á máa fi ṣàwádà ní. Òun gan-an ya ní fẹ́ ọmọ yẹn mi náà ní fẹ́ ní ṣe bí tó bá ti ẹ̀wà ló máa sọ pé òun fẹ́ fẹ́ ọmọ kan. How can someone be so greedy like that? Ǹjẹ́ sọ nǹkan fún ẹ, àjọ jókòó mo sọ fún ẹ pé ọmọ lélẹ̀ ìwọ ọmọ ìbò ṣe fine. Mi tiẹ̀ tí sọ̀rọ̀ délẹ̀ lè sáré dìde. Who does that? What kind of friendship làwa jọ ń keep? Òun gan tiẹ̀ máa mọ̀ pé eléyìí tó bá ti máa ń ṣe tẹ́lẹ̀ tó máa ń jẹ lọ. Eléyìí ló máa fi ṣàṣemọ̀. Kò ní ever ṣe irú ẹ̀ mọ́. Tó bá tún ayé wá, a máa wò pé kí a ṣé ẹ̀ máa ń da ọ̀rẹ́. O ò ní ṣe mọ́, o tiẹ̀ ní ṣe dọ́dọ̀ mi. Wọ́n náà gbọ́ tílẹ̀, o ti yó tẹ́lẹ̀, o tún gbọ́ tí. Black sheep ò dẹ̀ ṣe jẹ́jẹ́. Black sheep ò dẹ̀ ṣe jẹ́jẹ́ o. Àjẹun ẹnìfẹ́ ní ọ̀dàlẹ̀ black sheep. Ìwà àdọ́dọ̀rí àdọ́kodò láàrin ẹyẹ. Ó má ṣe o. Kò sékú kò sẹ́yẹ òun ní àdán. Ṣé bójú ló yẹ ká mọ bẹ̀ tí ò ní rú? Ẹnu ló yẹ ká mọ àṣẹ tí ò níyọ̀. Ó ṣòro láti mọyún ìgbín ní karahun. Appearance could be deceptive. Èèyàn mi ẹ fura. Black sheep ò dẹ̀ ṣe jẹ́jẹ́. Black sheep ò dẹ̀ ṣe jẹ́jẹ́ o. Àjẹun ẹnìfẹ́ ní ọ̀dàlẹ̀ black sheep. Ìwà àdọ́dọ̀rí àdọ́kodò láàrin ẹyẹ. Ó má ṣe o. Trust is the most expensive gift you can give to anybody. Alaye, ìròyìn ti láǹdó. A ṣe ń box ẹ̀ ní kingdom àwọn òbí ní báyìí. Good, nice job. Ẹ méjì ọ̀pìn kankan ṣe ọ́. Mi kò fẹ́ kó yọjú ní kóòtù ni. Ó fẹ́ lọ fara pamọ́ ni. Ọ̀pọ̀lọpọ̀ informant mi tó ta mí lólobó. Bí tèmi ò bá ṣe bàjẹ́ nìyẹn. Mo tẹ̀lé abẹ́ ṣe mú yẹn. Kò rí lárí dájú pé kò escape. Tí a bá ti parí case, ó lè release ẹ̀. Ó sì máa mọ ẹbí ṣe. Lẹ́ẹ̀kan sí má jẹ́ kó escape o. Escape kí Alaye, ilé ò ní escape. Ó ti ra ìfẹsẹ̀ sí Ọlọ́run. Nice one. I trust you. I'll see you later. Still not reachable. Dọ̀tun mi ò tí ì rí pé mi ò tí ì rí ọkọ mi pé mi ò tí ì bá sọ̀rọ̀ mi ò mọ ibi tó wà mi ò mọ nǹkan tó ṣe. Calm down. Dọ̀tun kí n calm down mi ò tí ì rí ọkọ mi bá sọ̀rọ̀ láti jọ ẹ̀ o ní kí n calm down. What if something has happened? Police are involved already. They are trying to track him. Kò tí ẹ mọ last location ẹ̀. Oh, be well. I believe. I don't know anything. I don't. Take care, right? Okay. Baby, please, where are you? How come you níbo lo wà? Where the fuck?
Dọ̀tun, jọ̀ọ́ kí ni mo fẹ́ ṣe? Mi ò rí ọkọ mi. Àwọn ọlọ́pàá wọn ò rí nǹkan kan ṣe nípa ọ̀rọ̀ ọkọ mi. Wọn ò rí. Àbí ṣó ti kú ni, ṣé ti sí ni tẹ́ fẹ́ sọ fún mi. Please tell me, where is my husband? Kò sí any improvement kankan, kò sí any news about him. Mi ò gbọ́ anything nípa ẹ̀. Níbo lọ́kọ mi wà? Tolusi, you need to calm down. Kò sí nǹkan tó ṣe ọkọ ẹ̀, kò dẹ̀ sí nǹkan tó máa ṣe ọkọ ẹ̀. I'm very sure that your husband is fine wherever he is right now. You need to be strong. Strong? You need to be strong for your child and even for your husband. Where is my baby? Ṣé ọ̀pọ̀ ń jẹun báyìí? Because ìwọ tí mò ń wò yìí, you are losing weight already. Ó ṣé ọ̀pọ̀ ń jẹun, ó ní láti jẹun o, jọ̀ọ́. Ó ní láti máa jẹun. Okay, now ní tó bá jẹun, tọ́kọ ẹ bá dé ńsìn, a máa lé tọ́kọ ẹ, a tún máa lé títí ẹ náà. Ṣó dẹ̀ mọ̀ nǹkan tó máa dà sí ẹ lára. Please, ó ní láti máa jẹun. Mi lè jẹun. Me, rí ọkọ mi. You don't know how dear he is to me. I cannot eat. I cannot do anything without my husband. He is my partner. He is my second in person. I just need to see my husband. Mo kàn fẹ́ rí ọkọ mi ni, that's all. So that I can eat. Okunnu la fi ń gbé títà o. Ó ní láti jẹun. At least tó bá jẹun sí, a lot of things ló máa dá sí ẹ lára. Tọ́kọ ẹ yẹn bá dé bí báyìí sìn, àṣẹ máa lé tọ́kọ ẹ, a tún máa lé ìwọ náà. After tó bá ti dá nǹkan sí ẹ lára. Please, all you need is just, you need to force yourself láti jẹun. There's nothing, I just want to I'm sorry. He's my friend. And I've been with you guys for a very long time. He's and my that is husband. why you are seeing me here. I understand that he's your husband. Oh no, lèmi náà ṣe ń ṣe nǹkan tí mo ń ṣe yìí. Bàbá kú ni. That is why you are seeing me here. Please, you need to just force yourself láti máa jẹun. Jọ̀ọ́. Or is there anything tó wà lọ́kàn ẹ̀ tó wọ́n ẹ̀ tó fẹ́ jẹ? I don't want to eat anything. I just want to see my husband. See, don't even bother yourself. My baby, don't. I just want my baby. I just want Banjo. I just want my husband. Don't you guys get it? Ṣọ̀rẹ́ lele ṣá, ṣé ọ̀rẹ́ lele yo, the backbiter, the betrayer. Tó ṣe kàkà kékù má jẹ́ ṣèṣe yóò fi ṣàwádànù. To love and to let die. I'm even happy that you are eating fruit already. At least, ilé náà máa serve as appetizer fún. Ṣé like it? At least tó bá fi máa jẹ mélòó kan sìn in less than 1 day. Inú ẹ̀ máa ṣí wa, dé máa jẹun dáadáa. Ṣé enjoy it? Oh, yeah, see, take this. If you wash your sleeve, please, help where share. I'm very sure in less than a day, we'll be able to drink. Trust me. Easy, just take it easy. Dear, see, if I do food to think gelato. You like it? You like it? Bella, shower. You know, sure. Let me just drop it here. Bella. My people fọkàn balẹ̀. You get ọkọ ẹ̀ ẹsẹ̀ tó fi rìn náà ló fi máa rìn padà wá. Kò sí nǹkan tó máa ṣe lágbára Ọlọ́run. So mi ò fẹ́ kó stress ara ẹ̀ tọ́ ẹ̀jẹ̀ nísìnyí inú ẹ̀ máa ṣí wà lẹ́ka ìka dáadáa so wá tí ẹ lè put on padà do you get so don't worry, I'm here for you. To bá need anybody, just put a call through. Náà mo ṣe ń ṣe gbogbo ilé. Ọ̀rẹ́ mi ò bá sí nílé tí mi ò bá lè ṣe lé, that means I'm not a good friend. So, inú mi ti ẹ̀ dùn ní state tí mo rí ẹ yìí. Jẹ́ fún ìtẹ̀ dáadáa. Pẹ̀lẹ́.
Ọlọ́run máa jẹ́ ṣubú fún ọ̀tá yọ̀, ọ̀tá tó ń ṣe bí ọ̀rẹ́. Àìsí nílé káfíńdán àìsí láyé wò, ìgbà ìlà ó tó mọ̀. Black sheep, ẹni tá gbójú òkun létí kò jẹ́ ní àgbà. Wọ́n ní kò fẹ́ wọn lójú, ó fata sẹ́nu. Wọ́n ní kò kí wọn lẹ́yìn, ó fẹ́ gún sáwọ́. Ó jáwé sẹ́nu lójú di. Ó dágunlá aláìsàn. Ó ṣe lákàlákà lójú àárọ̀. Pa fún pọ̀mọ́ kẹ̀lẹ̀bẹ̀, ó ní ká fojú wá mú kan yọ̀gàn. Ó ti gbàgbé pé òjijì rẹ̀ mú ẹ o. Ọwọ́ ṣìwò lẹ́yìn gbé sókè. Ẹ kì í paná sìgá yìí mọ́ ilé ojú ni. You incompetent fools. Ṣé fẹ́ bà ayé mi jẹ́? Ṣé o fẹ́ bà ayé mi jẹ́ ni? A ní kẹ́ mú yàn. And I'm the wrong person. Ṣé fẹ́ ká jẹ́ kí ní nǹkan ṣí mọ́ mi lórí ni? Kò jí fọ́ọ̀tù. Sísọ! Wojú mi! Wojú mi! What's the meaning of this? Ìṣòro ẹ̀fọ́ ara tẹ̀lé. Pé jẹ́ ọ̀pẹ̀sẹ̀ ẹgbẹ́ òtí ẹ̀ yé wa. Ṣé o gbọ́ kan tó sọ? Ṣọ́rọ̀ ló ń sọ lẹ́nu yìí. Àmì bẹ́ẹ̀ ṣe sọ òye báyìí àtẹ̀lókò yẹn ni àsọ̀rọ̀ wa bí sinmi bẹ́ẹ̀ àtẹ̀lókò yẹn àsọ̀gbò yẹn síréètì. Bẹ́ẹ̀ sọ pé ẹ ti wá yóò di wa rárá. Bí mo ṣe sọ kọ lẹ́sẹ̀ lé. Ẹ fẹ́ bà ayé mi jẹ́. Ẹ ṣe fẹ́ bà ayé mi jẹ́. Kí tó bà ayé mi jẹ́ bàbá ayé ti ń jẹ́. Ẹni tí mo fẹ́ kó wá sí kọ́ọ̀tù. Ó dé kọ́ọ̀tù lẹ́nu ìsìn. Ìdágbọ́n ló ṣe ó tàwé ló ní. Máa kọ́ra mọ́ ẹ o. Kámárà rìn fẹsẹ̀ sí o, ká má jẹ́ ní tán fún yín. Ọ̀rẹ́ ní làákàyè ni mo ṣe mọ̀ pé kò sí ọpọlọ lórí. Tí bá gbọ́ sọ́ọ̀rì lẹ́nu ẹ̀, are you mad? Ọjọ́ tẹ́bi ń pọ̀ náà, ká má rìn lọ́nà o, kọ́lọ́run má jẹ́ àjìyà ìmọ̀dí. Àkóbá àdábá, Ọlọ́run má jẹ́ àṣìpò dẹ̀ ṣe jẹ́jẹ́. Black sheep ò dẹ̀ ṣe jẹ́jẹ́ o. Àjẹun ẹni fẹ́ ní ọ̀dàlẹ̀ black sheep. Ìwà àdándorí àdánkodò láàrin ẹyẹ ó má ṣe o. Kò sékú kò sẹ́yẹ òun ní àdán. Ṣé bójú ló yẹ ká mọ bẹ̀ tí ò ní rú? Ẹnu ló yẹ ká mọ àṣẹ tí ò níyọ̀. Ó ṣòro láti mọyún ìgbín ní karahun. Appearance could be deceptive. Èèyàn mi ẹ fura. Black sheep ò dẹ̀ ṣe jẹ́jẹ́. Black sheep ò dẹ̀ ṣe jẹ́jẹ́ o. Àjẹun ẹni fẹ́ ní ọ̀dàlẹ̀ black sheep. Ìwà àdándorí àdánkodò láàrin ẹyẹ ó má ṣe o. Trust is the most expensive gift you can give to anybody in life. Inú ẹni kò mọ̀, my friend. Ìsàlẹ̀ ikùn jìnnà, ta ló mẹ́mí nínú ẹ̀mí? Èèyàn nínú èèyàn, báwo la ó ṣe mọ̀ ọ́? Black sheep, àgbẹ̀ ìbẹ̀bọ̀ jẹ́. Black sheep ò dẹ̀ ṣe jẹ́jẹ́. Black sheep ò dẹ̀ ṣe jẹ́jẹ́.
backbiter, the betrayer. Tó ṣe kàkà kékun má jẹ́ ṣèṣe yóò fi ṣàwádànù. To love and to let die. Ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ àwẹ̀ ní bàbá. Daddy! Madam! Mọ́mí àdúrà! Mr. Oluwaseun! Mọ́mí àdúrà! Wàhálà wo nílé ìbáyìí ní ìsìn? Mr. Oluwaseun! Sà, ẹjọ́ ẹjá gbé wọn ni. Ẹjọ́ ẹjá gbé wọn sà. Banjo, jọ̀ọ́ dáríjì mi. I loved her. I swear to God, I loved her. But ìwọ ló like, and there's nothing I can do about it. Jọ̀ọ́ dáríjì mi. Kò dáríjì ẹ. Are you kidding me? Babe. You only fẹ́ ká take laws into our hands. Right? Ọwọ́ Ọlọ́run ni dáríjì ẹ̀ṣẹ̀ wa. Banjo, I thought you were dead. Torí ẹ̀ ló jẹ́ kí n ṣe gbogbo nǹkan tí mo ṣe yẹn. Jọ̀ọ́ dáríjì mi jọ̀ọ́. At least kò rò bí mi àti ẹ̀ ṣe jọ ń bọ̀ aṣọ rẹ̀. Mi rò pé mo ṣe irú nǹkan báyìí fún ẹ rí. Sherry, Monica, I'll bear up for the last time. Ọ̀rẹ́ mi jọ̀ọ́. Ojú mi tún fojú láti ẹ̀. Ọwọ́ Ọlọ́run ni dáríjì wa. Sugar. Sugar. I know you feel like tearing him to pieces. But the law has to take its true course. Banjo jọ̀ọ́. Banjo jọ̀ọ́. Banjo. I prepare for our patient in Ward 6. I'm discharge on you. All right. Thank you. Ma. Sir. Doctor ni pé ẹ máa wọlé bọ̀. Mr. and Mrs. Arosegbe, mo láyọ̀ láti kí yín pé congratulations. Fún kí ni ẹ? Ẹ mọ̀ pé mo máa ń sọ fún yín pé kò sí nǹkan t'Ọlọ́run lè ṣe. Ìyàwó yín ti lóyún. Congratulations once again. Ẹ check ẹ. Nǹkan tí test result sọ ni. Bẹ́ẹ̀ni. And madam, ẹjọ́ tó yọ lọ ẹ má stress ara yín. Kéde wá register for antenatal very soon. Ṣé ti gbọ́? Congratulations.
Irú ayé wo gan wà leléyìí? Mo rò wípé ọkàn mi ti balẹ̀. Ṣùgbọ́n lójijì, ohun gbogbo kò dojúrú. Dókítà ní mi ò lè bímọ mọ́. Mo fi ọmọ ìyàwó mi ṣe ọmọ. Níbo wọn lọ́gbọ́n máa ń sọ wípé orí ọmọ ló ń pọmọ wáyé ni. Ewu wà ní ti ọ̀rẹ́ mi, kò rí kó sùn mi, tó tún fún ìyàwó mi lóyún lọ́sàn-án gan. Ṣé màá wá fọmọ ọ̀rẹ́ mi ṣe ọmọ ni? Àbí ṣé tó bá yá àwọn ọmọ méjèèjì ò ní mọ̀ pé èmi kọ́ ni bàbá wọn? Ṣé wọ́n ní padà béèrè bàbá tó bí wọn ni? Tèmi máa ti wá gbé báyìí. Ọ̀rọ̀ mi padà já sí pé ká fomi sẹ́nu fẹ́nu. Omi ò gbọ́dọ̀ dànù. Iná ò gbọ́dọ̀ kú. Kí ni kí n ṣe? Bó bá ṣẹ̀yìn nírú nǹkan báyìí ṣẹlẹ̀ sí. Kí lẹ fẹ́ ṣe gan? Ṣé máa gbọ́mọ lọ́mọ tọ́jú ní abẹ́ ẹ̀ ṣe bàbá fún un? Ìgbà wo ni má kú ní padà kú? Ìgbà wo lọ́wọ́ mú ní padà wá lọ́jọ́ iwájú wa béèrè bàbá wọn? Ọ̀rọ̀ mi tójú sọ èmi fúnra mi. Àmọ́ ọwọ́ gan-an lẹ́yìn tẹ́ mú mi fẹ́ gbà mí. Ibo ni kí n bí ọ̀rọ̀ mi gbà? Ẹ̀yin ọlọ́gbọ́n olóye ọ̀mọ̀ràn, ẹ gbọ́ kí ni kò ṣe o, tó bá rí báyìí kí ló yẹ ká ṣe. Ó jáwé sẹ́nu ló. Àwa fa orí ẹ̀kọ́ tó di pé. Ipe mo borí. Ìṣẹ̀dá ló fẹ́ bọ̀. Àfárí. Àwọn èlé bá wọ́ mọ́. Pẹ̀lẹ́. 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 Tọ́gà èèyàn bá tiẹ̀ débì kan, èèyàn honesties and composure. Wèrè ọjọ́ sí kọ́re. Àwọn mo ti padà owó ti padà wà lọ́wọ́ mi sí 27 mo kó wá lọ́tẹ̀ yìí. Ìfanúrẹ́ni. Bàbá. Jọ, ṣé o ti bọ́ sí level àti máa bọ̀ rí fún èèyàn? Bàbá, bẹ́ẹ̀ ṣe kọ́ mi náà ni. Èmi ni mo kọ́ pé kó máa fi sísọ́ọ̀sì fi fá orí ẹni tó fẹ́ bọ̀rí ẹtì ẹ̀dúná. Ṣé ẹni bá fẹ́ bọ̀rí dandan ni kó fá orí ni? Bí ṣẹ̀dá tiẹ̀ ṣe gbà nìyẹn. Ṣé o dá fákò tó bọ̀rí tó bọ̀ yìí? Mo dá. Ọya, kí ni odù fá tó yọ? Ṣé odùmọ́dù ni àbí odùmọ́dù black? Èwo nu méjèèjì? Odùmọ́dù black. Ó ní orí ẹ̀rọ wá o. Orí ẹ̀rọ wá. Ọya, ìfanúrẹ́ni, ọya fi sísọ́ọ̀sì fá gbogbo orun orí ẹ̀. Nígbà tó o bá ti fá, tó o bá gé okùn tó gbé ẹ̀mí dúró lórí ẹ̀, ṣé mo pò ti kó bá rẹ̀? Tọ́lọ́pàá bá débi tó bá ní where were you when it happened? Kí ni kí n máa sọ? O fẹ́ kó bá mi àbí bẹ́ẹ̀ kọ́? Ó dà, kí ló ń bọ̀rí? Kí lẹ ti fi ń bọ̀rí fún? Ẹ jẹ́ n rí. Ẹ jẹ́ n rí. Ẹ lè bá tèmi jẹ́. Ṣáwọ́ lówó ẹbọ ń borí o. Ṣáwọ́ ni ọ̀rọ̀ wá. Ṣáwọ́ ṣàbábọ̀ nínú òkòsò. Ṣáwọ́ abẹnú tẹ̀kìlì. Ṣáwọ́ ni ògbèdè olúgbèdè olùgbèdè. Ṣáwọ́ gbẹ̀ngbẹ̀ tí ègbè. So sorry, sir. Ṣáwá lòun bọ̀rí. Ìfanúrẹ́ni. Ṣáwá lòun bọ̀rí. Ṣáwá bábo nínú òkòsò. Ó ní ṣáwá lè. Ṣáwá lè. Olórí burúkú ni. Ìfanúrẹ́ni. Ẹ lè mẹ́kì ẹ̀. Ìwọ ò fi ṣáwá bọ̀rí fún ẹni. Ìdùnnú. Yeah? Pamalo. Excuse me? Bọ́tà ló sèbò. Wúrà. Mi ṣáàbà ẹ sọ̀rọ̀. Jókòó ẹ jẹ́jẹ́ ilé ọ̀rẹ́ ló wà. Leave my house. I don't know, kí ló ń ṣe? Ìdùnnú. Okay. I am okay, perfectly fine. I said leave my house. What part of leave my house don't you understand? I didn't get. I was not plan last long until after the wedding now. So I'm telling you to leave now. I came all the way for your wedding. And then go all the way back to your house. Ṣé pa máa lọ síbi kò dẹ̀ ní kókó síta kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. I don't get it. Somebody kill now. Ṣé o bá ti wọ̀ fún Wúrà? Bóyá kò tẹ̀lé. Excuse me? Are you for real? What is wrong with you? Nothing.
Tọ́pẹ́ bá tiẹ̀ sọ kọ́kọ́ fún ọ, wá béèrè lọ́wọ́ mi. Báwo ló ṣe mọ̀ pọ́kọ́ mi sọ kọ́kọ́ fún mi? I mean, it's obvious. O lè le. Yá mi sí o lè le. Kí ló máa ń ṣe ẹ́ ná? Ṣé mi tó kẹ́ lọ sí wá láti Dubai? Ó lè ní kó máa lọ síbo. You are going nowhere, sit down. Ibo ló ń lọ. Kí ló máa ń ṣe ẹ́ ná? So mo easy láti dispose bẹ́ẹ̀ fún girl. It took me weeks. Tí o ṣe put it mask away out. What nonsense? No one don't feel on me now. Yes, young man. Talebere. Benga lórúkọ mi. Shikela mo Aurela méjèèjì. Actually, we've been friends for long. So, ìgbà tó wá sọ fún mi pé bíbá ìlú òun àǹsìn, òun ló jẹ́ kí n wá check on her. Ṣé ó ń ṣàárẹ̀? Ọmọ ní ṣé ó sick ni tó fi wá check ẹ̀? Ìwọ àti ó wà nínú ilé, ó jókòó sínú ilé mi. Ó dẹ̀ jókòó ọkàn ẹ̀ dẹ̀ balẹ̀, ó jókòó pẹ̀lú ìdẹ̀ra. Ó jókòó tọmọ mi nínú ilé mi, ó fọ́ níṣà, ó wá sọ pé wá check ẹ̀. Ṣọ́kọ̀ mi ló fẹ́ pàrọ̀ owó ìyá ni tó fi wá check ẹ̀. Ó mo dijú mi ìta, kó dẹ̀ wo inú ilé dáadáa, kó dẹ̀ wo ń fún ẹ̀ dáadáa. Mi ò fẹ́ rí yín papọ̀ mọ́ o. Ṣó gbọ́ mi yé? Kẹ́ni, olóde tí màá ṣe báyẹn fún Gbẹ̀ngà èèyàn dáadáa, ọ̀rẹ́ mi ni. Ó máa sá lọ ni. You go dey trust man. Ojú ẹ̀ máa padà bò, gbàwí ẹ̀. Ṣé òun náà ló fún lómi mu àbí? Òun náà ló tún mọ mi, gbogbo ẹ̀ ló máa bí, páàkì ẹ̀ wọlé lọ. O lè sọ̀rọ̀ àmọ́ lékè lẹ́nu, ó torí ọkùnrin, ó dẹ̀ àbí òye jò. Black sheep, ìwà dọ̀dọ̀rí àdánkodò láàrin ẹyẹ, ó má ṣe o.